Orúkọ mi ni Fatai Shitu, ọmọ Olújẹ́bẹ̀ Shitu. But we are doing this in his memory. He gave a legacy. A máa ń pọn ní baba soja, very street man. Ó fẹ́ ìyà fún ọmọlàkejì ẹ̀. Kọ́ tó bá sọ lẹ́yìn yín, tó bá rí yín, á sọ pé nǹkan báyìí lòun sọ. Èèyàn ò lè ṣe dáadáa tó báyìí kó má lérè. Adéwálé Shitu àkọ́bí ọmọ Olújẹ́bẹ̀ Shitu tí à ń ṣe remembrance lẹ́nìí. Yes, tèmi yàtọ̀ àti ṣé bọ̀ tẹ́lẹ̀ torí pé àwọn pé èèyàn gbọ́dọ̀ máa tẹ̀síwájú máa make more progress. Last year as a Thanksgiving à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run à ń pè ọ̀wọ̀n ẹ̀ pé kó wá enjoy ara wọn kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ọdún yìí a launch foundation a launch fee torí pé àwọn ò pé ká máa fi ẹ̀wọ̀n nú Ọlọ́run yọ ẹ̀yọ́ nú Ọlọ́run àwọn ọmọ aláìní ọmọ opó ọmọ tó pé ó wọ̀n láti kàwé ṣùgbọ́n wọn ò ní ọ̀nà àbáyọ àwa set up foundation lẹ́nìí pé a máa ràn wọ́n lọ́wọ́ bí Ọlọ́run bá ṣe òkun wa ká máa ràn wọ́n lọ́wọ́ scholarship school fees owó exams so èyí là ń launch ẹ̀ kó tó jẹ́ kí ó dàbí pé èyí yàtọ̀ nìyẹn. Olúwa ṣeun ó ní àṣeélẹ̀ làbọ̀ wá bá gbogbo oríṣiríṣi tọ̀wọ̀n èèyàn ń sọ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní dáadáa ni tó ní tí wọn bá ṣe burúkú náà bọ́ọ̀ ẹ̀ ṣe máa sọ nìyẹn bàbá tó tá à ń fi orúkọ ẹ̀ tàfi launch lẹ́nìí dó o ti kú o ṣùgbọ́n ó fi àpẹẹrẹ rere ó fi lọ́lẹ̀ ó dẹ̀ máa ń sọ fún àgbà yẹn pé orúkọ rere ó sọ ju wúrà àti fàdákà lọ pé ẹ má bẹ́ẹ̀ ní kẹ́ríkẹ́ jà o ẹ má fa wàhálà o ẹ bá yẹ kí ìbẹ̀rù Ọlọ́run kó máa jọba nínú ayé yín adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé à ń mú ọ̀rọ̀ yẹn lò à ń mú ìṣe yẹn ṣe can see glory be to God àwọn fi ẹ̀yọ́nú Ọlọ́run wọn àwọn dúpẹ́ èyí tá à ń ṣe lẹ́yìn à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni o pé Ọlọ́run ọba ó dá wa sí ó kà wá yẹ àwàláyé Ọlọ́run dábìrà nínú ayé wa we thank God. Message mi sí wọn ni pé àṣírí pé Ọlọ́run máa ń dábìrà ṣé wọn bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ká máa ṣe dáadáa ká máa ṣàánú ká máa tẹ̀lé Ọlọ́run ká jẹ́ kí Ọlọ́run ṣe ìfẹ́ torí Ọlọ́run ní inú ìwé sáà pé èmi ni mo mọ òpin àti ìbẹ̀rẹ̀ ohun gbogbo ká máa ṣe nǹkan tó Ọlọ́run fẹ́ ká wá jẹ́ kí mímọ̀ Ọlọ́run kó ṣe nínú ìgbésí ayé wa mo yìí níyà o àdàdúpẹ́ lọ́ Ọlọ́run pé Ọlọ́run dá wa yà wá sí fún wa yà wá sí ó sì wà síbẹ̀ wọ́n yàn sí ẹ̀bẹ̀ tá à ń bẹ Ọlọ́run ni pé Ọlọ́run bá a fi ìyàwó àkọ́lọ́run bá dá wa yà sí kan inú ọ̀pọ̀ àánú Ọlọ́run ó fún wọn ní otu okun àtagbára tí
wọ́n máa fi ṣe àṣe tó máa fi kọ́ wa jẹ̀pẹ́ nínú àlàáfíà nínú ayọ̀ torí pé bí bàbá wo ṣe dúró pẹ́ jẹ̀pẹ́ kí wàá dúró pẹ́ torí ìyàwó jìyà lórí wa gan àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Shitu Ọlálékan Adétayọ̀ aka Mr Simple. Èmi jẹ́ first cousin sí àwọn Shitu tìbí. Dad tèmi ni ó jẹ́ àbúrò Shitu tí wọ́n ń ṣe remembrance wọn lẹ́ni same father same mother. Ọdún mo kéré nígbà tí mo kúrò ní side ọ̀dọ̀ wọn but at least mo ṣe mọ̀ ọ́n mo láì dí à. Daddy is someone tó yẹ pé a máa ń pọ́n ní baba soja very street man. Wọ́n dì pẹ̀lú àwọn gba rubbish pé tí wọ́n ń bọ̀ àwọn ń gbé ní Àpápá àwọn wà lówó gbòǹgbà yẹn tí dáàdi bá yọ ní junction wa gbogbo wa máa sáré wọlé then gbogbo wa bá ṣe pọ̀ tó pé dáàdi ti ń bọ̀ ọmọ he's a street man tẹ́ pé he never tolerate rubbish nǹkan tó jẹ́ kí ó ẹ̀ pàwá gan náà nìyẹn tá a fi go wayward because we know that if we do we have someone that will scold us so we thank God for the life he live. With the little time I spent with him, a rí pé ìgbà ọ̀tun ni, a lè dúpẹ́ náà, Ọlọ́run tó jẹ́ kí a tún lè wà níbí lẹ́nu láti máa remember wọn sí rere. Well, kí ọ máa gbàdúrà pé k'Ọlọ́run bá gbọ́n yẹn pẹ̀ burúkú kúrò lójú wọn. Likewise my dad too, because my dad has been late as well. K'Ọlọ́run bá gbọ́n yẹn pẹ̀ burúkú kúrò lójú wọn. Kí Ọlọ́run jẹ́ kí ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kó máa dára sí i. K'Ọlọ́run má jẹ́ kí nǹkan tó fi sílẹ̀ kó bàjẹ́. Nǹkan tó fi sílẹ̀ kó máa gbèrú sí nínú ọlá. Àwọn ọmọ wọn, àwọn ọmọ wọn, gbogbo wọn generation wọn kí gbogbo aka máa ṣe dáadáa. That's our prayer for you. Orúkọ mi ni Fatai Shitu ọmọ Olújẹ́bẹ̀ Shitu. Èní yìí bá ṣe máa ń ṣe lọ́dọọdún òun ni ọjọ́ ìrántí a máa ń rántí bàbá lọ́dọọdún. A fi ń ṣe ìdúpẹ́ àti a fi ń ṣe àjọyọ̀ torí gbogbo nǹkan tí bàbá ṣe lẹ̀ fún ọmọ láti orí ìkíní títí di àbígbẹ̀yìn. À ń rántí bàbá sí dáadáa torí pé nǹkan tí bàbá ṣe lẹ̀ tá a rántí tá a dẹ̀ fi ń ṣe àjọyọ̀. Ọpẹ́ ni à ń dún torí mo rántí tí bá ṣe ìrántí nǹkan tí bàbá ṣe àgàgà lórí ayé mi. Wọ́n wà it's a very disciplinary bàbá tó ń gba òṣì ni gbogbo sọmọ àìmọye gbà tẹ́ pé mi ò ń gbọ́ràn sí wọn lẹ́nu. Mo jẹ́ nìkan tí yẹ pé mo ní agídí nígbà èwe mi. Wọ́n tọ́ mi sọ́nà tipátipá tí mo dẹ̀ fi rántí wọn lẹ́ni tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá dáadáa bàbá rere bàbá tó nífẹ̀ẹ́ ọmọ ẹni. Ìgbà míì èèyàn máa nífẹ̀ẹ́ ọmọ ó máa fi ìfẹ́ hàn but ìgbà míì èèyàn á nífẹ̀ẹ́ ọmọ kò ní fi ìfẹ́ hàn ó máa fi sínú ṣe. Òun ni bàbá jẹ́ wọ́n nífẹ̀ẹ́ wọ́n dẹ̀ fi pẹ́ẹ́n pamọ́ tó fi ń ṣe ìkọ̀kọ́ tó ń ṣe.
láti tọ́ wọn sọ́nà dáadáa torí láti má gba ìranù fún ọmọ ó jẹ́ nǹkan tó ṣe kókó nínú ìfẹ́ nínú ti dáadáa òun lọ láì tí mò ń jẹ lẹ́ni àtọwọn ẹ̀gbọ́n mi àtọwọn àbúrò mi torí pé a lè kó wọn tì sẹ́yìn ọdọọdún láàrẹ̀ máa ń ṣe ìrántí wọn láàrẹ̀ máa ń ṣe àyẹ́sí a máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because lọ́dọ̀ tiwa bàbá yìí wà láyé even pé a mọ̀ pé wọ́n ti dolóògbé but nínú ọkàn wa nínú gbogbo ara wa àárín wọn la ṣe ń ṣèrántí wọn àti pé ká máa tún máa rántí wọn títí láéláé la ṣe tún ń ṣe lọ́ńṣìn tá a ṣe tá a gbé sí àti fún cable tv lọ́ńṣìn tá a ṣe àti foundation tá a fi orúkọ wọn pè ní tiwa a ti ń ṣe lábẹ́lẹ̀ tá à ń sọ fún anybody but a rò pé ó tún máa jọyọ tá a bá fi sí abẹ́ tá a bá lè ṣe ká ṣe ká fi orúkọ wọn ká fi pe orúkọ wọn yẹn á dẹ̀ máa lọ títí láéláéláé so mo dúpẹ́ fún nǹkan tí bàbá tí legacy tí bàbá filẹ̀ ọpẹ́ ló já sí àjọyọ̀ dẹni àwọn ẹ̀gbọ́n mi tó ráyè wá mo dẹ̀ dúpẹ́ pé mo ráyè wá tọdún yìí torí àǹfààní ò sí fún mi láti wá last year but ọdún yìí Ọlọ́run ṣe mo wà láàyè so ọpẹ́ ni ó já sí fún wa bàbá ẹni tó olóòdodo èèyàn ni wọ́n olóòdodo ní gbogbo ọ̀nà torí mo ní àǹfààní láti bá wọn dàgbà ìfìlò pé agídí mi kò jẹ́ kí a lè jókòó ọ lè fi gbogbo nǹkan ọ̀pọ̀ èyí tèmi rí ní ti dáadáa ní ti òótọ́ níbi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ àìmọye ìgbà náà ti fẹ́ kọ́ ṣe nǹkan òdì tí bàbá ò gbà bàbá òun torí owó ṣẹ́rìntìn wọ́n máa ní irọ́ wọ́n máa ní orúkọ rere ó sọ̀rọ̀ ju wúrà àti fàdákà lọ so òótọ́ tí bàbá ní inú kan torí ẹ̀wọ̀n àgbà tó tó ìgbà kan wọn ò ní ọ̀rẹ́ àwọn nìkan ni draft lọ́dẹ̀ máa ń play ọ̀rọ̀ àwọn tó gbẹ́jọ́ ìjẹ́gbé bára because civil servant ni wọ́n so olóòótọ́ èèyàn ní òótọ́ wọn náà ìwà wọn òun làwọn náà fi ń kọ́ tá fi ń ṣèwàwù tá fi ń ṣe lọ́lọ́ fi ń ṣe àánú tó fi ń ṣìnà fún wa because ó dá kí ọ̀ràn wà kó jẹ́ olóòótọ́ kó dẹ̀ wà kó wà discipline kó dẹ̀ ní principle so òun nìyẹn torí agídí báńdé tí mo ń ṣe kékeré mo ja ọmọ tẹ́ pé mo lè má wálé sùn màá ti lọ ìjọ kan tí mo ní àǹfààní tó wọ́n jókòó wọ́n wà ní pálọ̀ bàbá mi pè mí wọ́n ní Fatai wọ́n ní mo mọ̀ pé mo jọ wọ́n jù pé bó ṣe wù wọ́n lọ́kàn pé fetus làwọn fẹ́ máa pè mí pé but agídí mi ìwà mi tí mo ṣe máa ń ṣe kò jẹ́ kó wọn lè pè mí lórúkọ yẹn so ìgbà mi wọ́n ní pé bí mo yẹ ń ṣe gan pé inú tó ń bí wọn sí mi gbọ́dọ̀ pé ó máa ń wù wọ́n pé kó wọn sòkúta mọ́ mi lóhùn kó wọn lọ jù mí sínú odò pé torí àwọn ọmọ kan tí mo lè jà ní ọ̀la pé torí ẹ̀ ni kíní yẹn ó jẹ́ nǹkan má lè gbàgbé fún mi ìmọ̀ tí mi ò sígbà tí mo wá wà lọ́hùn tí mo ń ṣe kan tí mo ṣe every time ni máa ń rántí ọ̀rọ̀ yẹn ó dẹ̀ wù mí pé bó ṣe pé bí kò wà láyé lẹ́ni kí wọ́n rí ìṣe ṣùgbọ́n kò sí àǹfààní ẹ̀bọ̀tẹ̀ ọpẹ́ ni a fi ń dún pé bàbá dẹ̀ sọ kíní mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ayé sọ láàárọ̀ ẹ̀ mà ti bọ̀dá mi bọ̀tẹ̀ ọpẹ́ ní fọ́lọ́run orí ọ̀fẹ́ là ń jẹ tí bá ní àǹfààní láti gbé bàbá padà láyé màá ṣe àtúbí màá dẹ̀ jẹ́ kó mọ̀ pé màá jẹ́ kó rí pé gbogbo báyé fẹ́ kí n ṣe gbà yẹn lọ́n ti fún mi láti lè ṣe so yẹn ni àǹfààní tí mo nǹkan tí mo ní láti tó bá ní àǹfààní láti kọ́kọ́ wà nǹkan tí màá jẹ́ kó yàn á ṣe ọmọ jáde tó wíwo nǹkan tó kọ́ mi gbà yẹn òun lèmi náà múlò tí mo dẹ̀ fẹ́ kọ́ wẹ́ pé àǹfààní wà kan wà kó rí pé ọmọ yìí ó dẹ̀ ṣe ìpinnu wọn òun ni
torí ti ẹ̀gbọ́n mi Bọ̀láwálé Ṣítù ẹ̀gbọ́n tó ju ẹ̀gbọ́n lọ ni gbogbo nǹkan tó ṣe fún wa látòrí àwọn ẹ̀gbọ́n mi tó tẹ̀lé mi kò ní àkàwé ìfẹ́ tó ní agbára tó jùfẹ́ lọ tó fi hàn sí gbogbo wa wọ́n ṣe tẹ́ pé wọ́n wà selfless àwọn lọ́wọ́ lọ sí school tí jẹ́ pé tí lórí mi àwọn márùn-ún àwọn school at the same time ẹgbẹ́ yẹn ló ń ṣe àwọn nípa ní ẹbí Ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ and ìwọ tí bá ti ń rántí wọn àdúrà tí mo ti pé Ọlọ́run á túbọ̀ máa jẹ́ kí Ọlọ́run túbọ̀ máa bùkún wọn Ọlọ́run túbọ̀ máa ṣínà wọn Ọlọ́run tí máa gbé wọn sókè Ọlọ́run ò dẹ̀lí fún ajẹ́jìká náà mọ oore nǹkan tó ṣe ní ti ìfẹ́ ní ti dáadáa tí màmá mi kò ní àkàwé ìyá tó bíyàn ìyá rere ìyá tẹ́bí tó fi gbogbo nǹkan ẹlẹ̀ ọmọ lè ṣe oríire ìyá dáadáa ìyá tẹ́wọ̀n fi ń bẹ tó fi ń tọrọ ìyá ni mi ò lè gbàgbé gbogbo owó tán nígbà tó wá bá mi lamẹ́ríkà gbogbo àdúrà wọn kó tó bá pè wọ́n kó tó sọ̀rọ̀ àdúrà ti lọ wọ́n ṣàdúrà wọ́n lè ń ṣe mo dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run fún mi ìyá lárúbákà ìyá dáadáa ìyá tó mọ ìyá ọmọ orí ẹ̀ náà ń jẹ lẹ́nìí orí ẹ̀ náà ń jẹ torí ẹ̀ mo dúpẹ́ Ọlọ́run á dẹ̀ máa tọ́jú wọn Ọlọ́run á fi òpò òrópò fún wọn á fún Ọlọ́run mi gígùn àti àlàáfíà tẹ́pẹ́ àwọn ọmọ wọn á jádùn ayé wọn á lè ṣe dáadáa lórúkọ Jésù mo gbàdúrà ẹ ṣe gan ni àtẹ̀yìn náà ẹ kú sùúrù ẹ ṣe gan ni ẹ tẹ́ gbẹ wá láti ẹ tún wá yín lọ́dún ni à ń retí lẹ́sẹ̀ lágbára Ọlọ́run ilé yín àtọ̀nà yóò lè bàjẹ́ lágbára Ọlọ́run we are so humble to have you ẹ ṣe gan ni. èmi ni Abubakar Ogini family friend mo jẹ́ fún Ṣítù family. nǹkan tó dáa ni téèyàn bá bímọ rí kalẹ̀ àpẹẹrẹ náà ní rólè tó ń ṣe kò sí tó kù tí òkun fẹ́ lọ́dọ̀ àjú pé ká máa ṣe ìrántí ẹ̀ ká dẹ̀ máa ṣe ìjẹ ìmu fún àwọn èèyàn gbogbo èyí tó bá ń ṣe èyí tí wọ́n ń ṣe ló máa bá bàbá ní tí wọ́n bá wà torí kò sí ọ̀sán fi compensate bàbá mọ́jú èyí tí wọ́n ń ṣe lọ so nǹkan tó dáa ni kí a máa ṣe ìrántí òkú tó ti kú fún wa. àdúrà ti bá wọn already wọ́n ti pinlẹ̀ àdúrà kalẹ̀ so àmọ́ tí mo kàn ní kó má dáwọ́ ẹ̀dùn láéláé kí àwọn ọmọdé wọn lè dé bá a lọ́wọ́ wọn pé wọ́n ṣe irú nǹkan báyìí fún bàbá wọn torí family tó tóbi ni so tó bá ń ṣe táwọn ọmọ bá dé bá wọn àwọn ọmọ náà rí pé àwọn bàbá wa wọ́n ṣe báyìí fún bàbá ńlá wa so àmọ́ fún wọn pé kó má dáwọ́ ẹ̀dùn kó jẹ́ nǹkan tó máa ṣe lọ títí láéláé torí nǹkan tó dáa ni. àlejò wa àtàwọn ọ̀rẹ́ wa orúkọ mi ni Shitu Abdulwaheed mo jẹ́ ìkẹrin láàrin ọmọ Olújẹ́bẹ̀ Shitu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́gbélẹ̀ ṣe ṣe foundation àti TV station most importantly purpose foundation ẹni pé a fẹ́ touch lives àwọn èèyàn tó yẹ pé wọ́n wà less privileged through the society àwọn either orphan widow and the less privileged in the society in the terms of àwọn tó bá need financial assistance láti move forward in life because Popsi what it stands for is discipline and what it stands for is upliftment of all intelligent child so our fẹ́ nǹkan tẹ́ pé a máa fi keep legacy baba alive that's why the foundation is coming up to help the society to give something back to the society because about society ní nǹkankan in terms of helping people ká gbé àwọn èèyàn up one way or the other they will in turn give back to the society from there it will be a chain reaction ẹ pé we will touch lives so that name Olujebe will be a name that will be reckoned with will be a solid name because within our family a ti resolve láti keep that legacy alive and the TV station nǹkan tí yẹn wà fún ni pé to encompass to cover the activities of the foundation whereby the world can see
and we intend to move from grace to grace. And beyond the sky is our limit. And we know the Lord is our strength. We shall surely get there. Well, there's one thing we always believe in Shitu's family. Tamandimu ni pé respect your elders. Fọwọ́ fún ẹni tó wà fún. Because that is the only grace tíyàn fi lè ní ìlọsíwájú tíyàn fi lè ṣoríire. Even Bíbélì sọ pé fọwọ́ fáwọn àgbà kọjọ orí ẹ kó lè pẹ́ láyé. So though òsíyàn tó perfect one way or the other we have our own shortcomings a ní fàsẹ́yìnwá but a fẹ́ wò yẹn a fẹ́ dira mú as family whereby a gbọ́dọ̀ sáwọn ẹ̀gbọ́n lẹ́nu a ní ro whatever differences because àwọn ọlọ́wà káwa tó wà tọ́wọ́n bá sí àwọn ò ní sí tọ́wọ́n bá dẹ̀ ṣe lẹ̀ gẹ́gẹ́ bí bàbá ṣe ṣe tí wọn àwọn ò ní di báyìí wà yìí but àwọn ẹ̀gbọ́n wa agbóyìn fún wọn because láìsọ wọn kò sáwà àdẹ̀dúpẹ́ fọlọ́run a máa túbọ̀ gbóyìn fún wọn náà ni kò ní àdúrà méjì ju pé kọ́lọ̀ fún ẹlẹ́mìí gígùn àtàláfíà lọ kọ́ọ̀ gan rí nǹkan táwọn ọmọ máa gbé ṣe kán tó lọ bọ̀ a mọ̀ pé ìyá lágbára ọlọ́run kò sí ikú lójú wọn sìn inshallah ẹ̀mí gan ọ̀rú ọlọ́run lẹ́ni járe because gbogbo ọyọ́ ọlọ́run náà mọ̀ pé Olújẹ́bẹ̀ níbi tó wà sí àwọn máa dúpẹ́ fọ́lọ́run pé yes àwọn fi ọmọ rere sílẹ̀ because ọmọ rere ló ń gbẹ̀yìn òbí rere mo ní jù bẹ́ẹ̀ lọ. Ní orúkọ ńlá ti Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tó fún wa ní òní láti wà láyé, láti wà láàyè, a tún wà láàyè wa. Kìí ṣe nípa ọgbọ́n, kìí ṣe nípa agbára, kódà kìí ṣe nípa ohun rere tí a ti ṣe, bí kò ṣe nípa oore ọ̀fẹ́
torí tí a bá wò ọdún 2020 ọdún oníbejì ọdún àràǹbàdà ni ẹ̀yin ni ọba tí ẹ fi wá lọ́kàn balẹ̀ nínú làálàá kòókòó jọ̀ọ́jọ̀ ọdún 2020 ẹ tún sọ fún wa pé a ó jẹ́ ènìyàn lónìí ẹ gba ọpẹ́ wa ẹ gba yìn wa àgbẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣẹlẹ̀ ní 2020 ọdún tó ti rí kọjá ọ̀pọ̀lọpọ̀ ọdún ni adúpẹ́ torí pé ẹ tún sọ wá di alààyè ẹ jẹ́ ká di ẹni ìgbàgbé ẹ jẹ́ ká di ẹni ẹ̀gàn ẹ jẹ́ ká di ẹni tí wọ́n gbé gbìn bí iṣu ẹ gba ọpẹ́ wa adúpẹ́ torí pé oore ọ̀fẹ́ yẹn fún wa oore ọ̀fẹ́ ṣá la rí gbà níwájú yín bàbá ẹ gba ọpẹ́ wa orí gbogbo tí a fẹ́ ṣe láti ṣe ìrántí àwọn ẹni tó ti kú torí tí yóò bá jẹ́ títí wọn ni àwọn ẹni bí ẹni ènìyàn bí èèyàn bá ti lè dé ènìyàn ṣùgbọ́n nítorí pé a ṣe tán láti yẹ wọn sí abẹ̀yìn Kristi Jésù ẹ bá wa lọ́wọ́ sí ohun gbogbo tí a máa ṣe lẹ́sẹlẹ́sẹ ẹ bá wa lọ́wọ́ sí ẹ̀yin ni alága ọjọ́ òní Kristi Jésù ẹ wá jọba láàrin wa àṣẹ láti dọ̀run wá ẹ jẹ́ kó pàdé bó tí a ti wí adúpẹ́ torí pé ẹ ti gbọ́ ẹ̀bẹ̀ wa ìgbà tí a bá ṣe gbogbo tán àyè ṣe ń bẹ síbẹ̀ sí Kristi Jésù àyè ikú má jẹ́ kó ṣí sílẹ̀ fún wa àyè ìbànújẹ́ má jẹ́ kó ṣí sílẹ̀ fún wa ìbámọ̀ má wá sí bàfọ̀ṣẹ́ fún ẹlẹ́lẹ́dẹ̀ má jẹ́ oṣù ẹ̀sẹ̀ nìkankan nínú wa àdúpẹ́ torí pé ti gbọ́ ẹ̀bẹ̀ wa ògo fún orúkọ yóò kẹ́ ọ̀run ní orúkọ ńlá Jésù Kristi ní àgbà àdúrà ní hallelujah. Orúkọ mi ni Olórí Ògúnjẹ́ńbọ́lá mo jẹ́ ọmọ àbúrò bàbá Shitu tí à ń ṣe ìrántí wọn lẹ́nu. I could remember then gbàtà ìkéré tá a máa lọ ń ṣe ọdún iléyá lọ́dọ̀ wọn. A máa enjoy time yẹn gan because bàbá máa sọ fún wa pé we have to come a day to iléyá so when we get there a máa ní farmer cash fund a máa ń ṣeré anything tá a bá dẹ̀ need that moment bàbá máa fún wa to the fullest then we need to enjoy ourselves then I can say 40 years back it has been long. Àdúrà ni wọ́n ní ìdìbà yìí mọ̀ pé kọ́lọ́hún kó fún wọn ní kó gbọ́n iyẹ̀pẹ̀ burúkú kúrò lójú wọn kó tẹ wọn sáfẹ́fẹ́ rere kọ́lọ́hún dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. ẹ pàtẹ́wọ́ fún wọn ẹbí aláyọ̀ lọ́pọ̀ wọn ayọ̀ ló wà máa bá lè rẹ̀ àti fi àwọn ẹbí mọ́mì náà wà ní àtẹ̀jáde so ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún àwọn yẹn náà àgbàlagbà ní púpọ̀ ní ọjọ́ àlè ní gbogbo náà máa dìde àtàwọn well wishers àtàwọn àdúgbò wa náà ní ọmọ ìlàjọ wa ní ẹjọ́ ṣé ìta ará àdúgbò wa wà ní ẹjọ́ ẹ kí wa o ẹ kí wa ewé ìwà thank you. orí òkú ọlọ́mọ náà máa ń ní àsìkò ẹni tó bá ti lọ́mọ láyé tó dẹ̀ ṣe dá tó tọ́mọ kì í ṣe ẹ̀kọ́ ìbò nìkan tó kọ níṣẹ́ àbúrò owó wọn níwèé wọn máa rántí ẹ̀ èèyàn tí ò bá ṣe fọmọ ọmọ yẹn náà rántí ẹ̀ but the other way round kì í ṣe irú gathering báyìí so ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ dáàdì náà wípé òun náà try ó ṣe dáadáa nìyẹn ọlọ́run forí jìnnà and that foundation láti máa empower àwọn èèyàn ọmọ ìgbà lockdown yìí kọ́lọ́n ṣàánú ojú àwọn èèyàn rí tó àwa táwa ń bí ká dúpẹ́ fọlọ́run let's praise the Lord àwọn muslim ẹ̀ ṣe alhamdulillah ojú àwọn èèyàn orí tó ọlọ́run jẹ́ ká rí rẹ̀ mọ́ we will not remember such times again in this country and all over the world so this is a very laudable idea time is coming time to fẹ́ ṣe foundation ìtàn gbé kalẹ̀ gan àsìkò táwọn èèyàn ní ìdẹ̀ gan ni it's not about distributing rice or garri people will get benefits because they don't want to limit it to their family. They don't want to limit it to friends and neighbors. They want to do it, they want it to cut across. So, so it's not just for the members, it's also to launch the TV and the foundation. So, mo ti ṣàlàyé àwọn nǹkan tí NGO yẹn fẹ́ máa àwọn foundation yẹn fẹ́ máa ṣe. Àbí ṣóyè wa? Ṣàlàyé mi yé wa o. Nǹkan tá a fẹ́ máa ṣe. Aláfẹ́ máa ẹ̀pá àwọn èèyàn, afẹ́ máa sanwó school àwọn èèyàn tí ò lè afford láti sanwó school. Èèyàn mi ìwé ìwọ̀n ká ó ti parí secondary school láti jọ ẹ̀. Èmi gan ló ń ṣiṣẹ́ pé kóun lè rówó tùjọ kó lè lọ sí university. But àwọn family wá wò pé àwọn responsibilities bẹ́ẹ̀ ni àwọn fẹ́ máa show them. So àwọn nǹkan tó ṣe pè wálé nínú yẹn. Ẹni tó bá ní one or two things to say, either láti appreciate wọn. Àbí láti tún make suggestion what I feel
àbí láti tún sọ nípa nǹkan tó tiẹ̀ ti ń ṣe tẹ́lẹ̀ fún wa ládùúgbò. I appreciate the bá lè signify the bá lè indicate àwa sọ tí ọba tí ṣe sádùúgbò wọn ní láti wá ṣe sádùúgbò ṣùgbọ́n àwa secretariat tèmi náà bá wa so mo rántí ọdún kan wá ti tó bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn Mr. Fatai Shitu wọ́n dìde ṣe àwọn rice bíi 5 kg yẹn wọ́n ṣe fún gbogbo wa gbogbo àwọn obìnrin táwa nínú ọmọ kíláàsì wọn àwọn àtàjọ secretariat fífi àwọn àtàṣe tán ní 1998 àjọ wọn kíláàsì kan náà so gbogbo àwọn obìnrin tó wà láàrin wa gbà yẹn wọ́n ra rice wọ́n ṣe fún wa 5 kg àwọn àtà expect pa máa gbé nǹkan kan lọlé gbogbo àlàfà báàgì rice ní December ni o ṣẹ̀mẹ̀ pé rice ẹ̀ máa ń wọ́n ní December wọ́n fẹ́ díẹ̀ sí ṣùgbọ́n rice yẹn ó tó èèyàn 10 àbí 12 kan ó tó wá jẹ ó tún máa ṣẹ́kù so and so many other things so many other people nínú class náà tó ti support tó ti assist èèyàn tó fẹ́ kọ́ṣẹ́ then so many times èmi náà tẹ̀sí pé Fatai ti máa rí àwọn èèyàn tó need assistance bóyá ń kọ́ṣẹ́ tailor náà fi ṣọmọ class láti ẹ̀mọ̀ òní lórí social media ká máa pè wọ́n pé kọ́jẹ́ kájọ dáwó kára machine fẹ̀ ni àbí kára printer fẹ̀ ni and they always turn up so I want us to clap for him I want us to appreciate him. My wife gave birth. I was not with her abroad. And I called on Fatai. I said, Fatai, please, you know I'm not around with my family. What can you do? And he stays in a different state where my family is. And Fatai came all the way with his family and he represented very well. Even what me cannot even do. He was there with his family, he cooked and all of that, and I appreciated it very well. And so many other things like that. I want to use this medium to appreciate him and the family. There's no time I call on him and say, Fatai, this is what is happening to me. Please, can you assist? Can you go and do this for me? And immediately you say, what are we friends? Why are we friends? Immediately you do it. God will continue to bless you and your family. You will not lack in Jesus' name. My name is Toya Adeshida from Set 88. Thank you very much. Thank you. My name is Baba Aliya. Sherry Tabarika Kariolo, ilẹ̀ aṣú, ilẹ̀ àmọ́. Ọmọ Shitu, èmi ò fi Fatai sí. Ọlọ́run ò ní bá ọ̀nà ẹ̀jẹ̀. Ó ń gbìyànjú bóyá Ọlọ́run mọ́ra ló kù. Àwọn àkọ́kọ́ náà wà nígbà nínú ara wa nínú ẹ̀mí wa tó ti fọwọ́ kàn. Bọ̀ olùgbàwá rẹ̀ sọ gbogbo ẹ̀ síta. Mo tún bí kan máa sọ ni pé Ọlọ́run máa pàlọ́ àtààbò ẹ̀ mọ́. Ààbò Ọlọ́run tó dájú á wà lórí ẹ̀. Kò tó wá ń ṣòro nìkan á wà lórí ìdílé yìí náà. Àwọn àtàwáwá náà àdéhùn láyọ̀. Ọmọ Shitu tó ṣe é ṣe ni kò máa ṣe. Ó ṣe. Ẹ jẹ́ bá a pàtó fún bàbá Àlíyá o. Èmi Ọlọ́run kádàrá kí n bá wọn kọ́lé tí méjèèjì ta wà nínú ẹ̀. Ọba tá a bẹ̀rẹ̀ yín. Owó tá a fi ra omi tá a fi kọ́lé nù. Ní àwọn tí Ọlọ́run fi fún láti ara mi lọ́wọ́. Kí ni akọ́ ẹ̀yìn tó ní ẹ̀gbọ́n wa yìí bá dé sí i? Mo ti tèrà táǹkì fún àná. Wọ́n ti fi pé owó náà fi ra epo àtọ́ náà fi sẹ́yìn. Tó bá tó náà epo ni gbogbo omi àdúgbò yìí ọ̀fẹ́ ni ẹ̀gbọ́n àtẹ̀jẹ̀ lápapọ̀. Kò sí ní ọlọ́jẹ̀ tó kíkà ẹ̀ owó náà gbogbo àdúgbò. Owó náà dẹ̀ fi kọ́ ilé ilẹ̀ ni àwọn náà fi ra owó. Ara gbogbo àdúgbò nítorí mẹ̀tínà tà bá bàjẹ́ jẹ́. Àwọn èèyàn ní off record wípé ọ̀rọ̀ pọ̀ wọ́n ní àwọn èlé ṣàlàyé gbogbo nǹkan táwọn family ń ṣe fáwọn. Ókè kan ká ṣe closing kìíní yẹn prayer yẹn. A fẹ́ kí àwọn family
ètò ẹni pé àwọn tó bá ránṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí a lè má dé àwọn òbòmí a lè má sọ fún wọn bí èèyàn tó kàn sí àìdé àìgbọ̀ngàn tó kọ́kọ́ bá a sọ̀rọ̀ sí ẹ̀rẹ́. With gratitude, with love, with appreciation of God, we really do appreciate all of you that came. We all know that 2020 has been a wonderful year. If I don't want to say the other side of it, because we are still all alive to witness it. And 2020 has gone. This is a new year, and we are moving forward by God's grace. My dad, I want to talk about him. Like, you know, he trained us in the way of love and truth. And for we celebrating his life after death every year is to thank God on his behalf for the legacy that he has left and for the opportunity that he gave to us as Father to train us in the way of the Lord first and in the way of our academic. And that's why, you know, we all, you know, make our mind like, you know what, we're going to continue to remember him every year and celebrate his life after that. So even the launching that we put out for the TV and also for the foundation, we in our way been doing so much on the ground, and we thought about it that, you know what, we want to bring it out for the world to see and to be encouraged through his name, putting his name in the foundation. So everything we're going to be doing it and putting it on the foundation for his name, so that his name will continue to be in our heart, and the legacy he has left will never be forgotten. So as we celebrate, as we thank God on his behalf, we are all full of joy. And for my mom too, you know, she get encouraged that, you know, a man like that, with a lot of dignity, a lot of integrity, it should be honored. And what the most important is, what we're doing is not that we can do it on ourselves, but it's God that puts stuff in one's heart to be able to do things. When God puts stuff in your heart, if you don't do it, it's like an assignment. If you don't do it and finish up with it, you will never get rest. So God has got put us in our heart to continue to do it. We are gladly doing it, and He's providing the fund, the revenue, to be able to appreciate Him on the behalf of our Father. And we know that, you know, sky is not the limit. For all my eldest brothers and my junior one, we are grateful, and all you that left your home to come. We are very, very grateful. I'm saying this on behalf of my eldest brothers, because he's the one that's supposed to be on the mic. But with humility, with the humbleness, I say thank you so much for everything. Thank you all. And my prayers that as you live here, going back home, God will guide every one of us safe back home successfully, and no evil will befall every one of us in Jesus' name. Amen. Thank you so much. Okay. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. بسم الله الذين يهدون
مع اسمه شيخ في الأرض ولا في السماء وهو سميع عليم. كراش بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله. orúkọ mi ni Shitu Sulaimon Abiodun tọ́wọ́n èèyàn sì mọ̀ mí sí Abe, àwọn kan dẹ̀ mọ̀ mí sí Abibi. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ èní, tó fún wa l'opportunity láti tún ṣe ìmẹ́ láti tún rántí bàbá wa, bàbá rere Muskini Olujebe Shitu. May his soul rest in perfect peace. He's a great man. Wọ́n jẹ́ bàbá tẹ́ pé mi ò lè ever àwọn ọmọ mi gan wọn lè ever gbàgbé. Màá láti máa sọ fún ọmọ mi mọ̀ pé àwọn ọmọ tí mo jẹ́ ń bí wọ́n rí bàbá yẹn, but I will try much as possible láti máa jẹ́ kó mọ̀ pé mo ní bàbá kan, bàbá rere ni nígbà tí ayé wọn fi wá ṣeré. Mo dẹ̀ fi ipò yìí dúpẹ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n wá tó lo time wọn tó fi àyè lẹ̀ tó wá. Mo dẹ̀ gbàdúrà pé Ọlọ́run á fi iṣẹ́ ìṣọ́ protect, Ọlọ́run máa protect wa, Ọlọ́run dẹ̀ máa fi iṣẹ́ máa ṣọ́ wa. Mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo oore ọ̀fẹ́ tó ń ṣe inú ayé wa, àgàgà wa ìdílé Shitu Olujebe. Mo dúpẹ́ gan fún ayọ̀, fún ìtọ́jú, fún gbogbo ẹ̀. Despite gbogbo COVID, gbogbo nǹkan lockdown, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, Ọlọ́run náà sì wà pẹ̀lú wa. Mo dúpẹ́ gan fún Ọlọ́run, mo dúpẹ́ gan. Mo dẹ̀ lágbára Ọlọ́run, mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á túbọ̀ ṣe púpọ̀ fún wa, jẹ́pẹ́ àmàdúgbẹ́ by next year a máa ṣe ìtọ́jú báyìí lọ fún bàbá. Mo ṣe ẹ ṣe gan. I am Pastor Joseph Akilo, also known as Pastor Wona. Tí bá ní kí n máa sọ̀rọ̀ ilẹ̀ máa kún, ṣùgbọ́n nǹkan tí máa sọ nípa wọn tó jẹ́ àkọ́kọ́ ni pé mo rí ènìyàn kan tó jẹ́ olóòótọ́ nínú family. Lóòótọ́ o, ìdílé Shitu olóòótọ́ pọ̀ ńbẹ̀ o. Gbogbo wọn náà ló jẹ́ olóòótọ́ pátápátá, ṣùgbọ́n òun jẹ́ bàbá jẹ́ ẹnìkan tó tayọ láàrin wọn. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé nǹkan tó bá sọ náà ló sọ, nǹkan tó bá sọ lẹ́yìn yín, tó bá rí yín á sọ pé nǹkan báyìí lòun sọ, ìdí tó ń fi sọ lélẹ́yìí. So torí ẹ̀ mo sọ pé òótọ́ tiẹ̀ ó tún dúró déédéé lọ́tọ̀. Then bàbá Olujebe Shitu ó tún jẹ́ ẹnìkan tẹ́ pé kò fàyè gba kọ̀rọ̀wọ̀ sí. Pé ọmọ kan bàjẹ́ ó yọ̀dí nínú fámìlì, kò sí ilé tó máa wọ̀. Gbogbo àwọn ọmọ ilé yẹn ibùn tó bá ti ń ṣe jákujàku tẹ́lẹ̀, ní kété tó bá wọnú ilé yẹn báyìí gbogbo wọn máa jókòó jẹ́jẹ́ ni títí tí bàbá máa fi lọ. Kò sẹ́ni tó máa dún pẹ́m bí a ṣe fún wọn ní ọ̀wọ̀ wọn nínú fámìlì wa nìyẹn. Torí pé wọn ṣe ẹni tó máa ń gbàgbàkúgbà. Ó máa ń bá ọmọdé ṣeré o, ó lè bá yín ṣeré dáadáa, ṣùgbọ́n tẹ́ bá ti kọjá àyè yín gbẹ́rẹ́ báyìí ó máa sọ fún ẹni pé no kò yẹ kó rí bẹ́ẹ̀, mi ò ní gbàrú ẹ̀ láyè. So nǹkan tí mo fẹ́ sọ ń pa wọn nìyẹn. Nǹkan tó dání wọ́n ti ń ṣe lábẹ́lẹ̀ tẹ́lẹ̀, wọ́n kàn wá polongo ẹ̀ síta sí ni. Wọ́n ti ń ṣe lábẹ́lẹ̀ tẹ́lẹ̀, nísìnyí wọ́n ṣẹ̀ wá polongo ẹ̀ síta káwọn èèyàn lè mọ orú nǹkan tí wọ́n fẹ́ ṣe. Ó dẹ̀ dáná láti fi bu ọlá fún bàbá wọn náà ni. Wọ́n ní ayé tí ẹṣin ò jẹ ìrùdí àjẹ́.
sóhun nìkan tó ń ṣẹlẹ̀ báyìí táwọn máa ń ṣe agbátẹrù láti máa ṣerú kan báyìí fún àwùjọ kí ọlọ́run túbọ̀ fi bá wa fi ọ̀run kẹ́ bàbá wọn. Ọlọ́run máa fọ̀run kẹ́ bàbá o torí bàbá gidi ni o bàbá dáadáa ni kò fẹ́ ìyà fún ọmọlàkejì ẹ̀ mo lè pè ní human rights activist ni bàbá activist ni bàbá ò fẹ́ pé à ń yan ẹnìkan jẹ kò fẹ́ rárá so kọ́ tí mo lè sọ pa wọn nìyẹn pé bàbá dáadáa ni wọn o ọlọ́run dẹ̀ máa fọ̀run kẹ́ wọn dẹ́ nípa tí àwọn ọmọ wọn kọ́lọ́ túbọ̀ máa bá mi ràn wọ́n lọ́wọ́ o ó gbé wọn lórí sókè lọ́wọ́lọ́wọ́ bá jẹ́ ń sọ̀rọ̀ báyìí ọmọ wọn àkọ́bí Mr. Wálé Ṣítù òun la mọ̀ lólórí ẹbí fún wa a lé àwọn tó jù wọ́n lọ o nínú ẹbí o ṣùgbọ́n tó o bá ti ṣe bó ṣe yẹ kán ṣe òun ló wà bẹ́yẹn òun ló kó gbogbo ẹbí jọ òun ní gbogbo àfi wà ń bí lẹ́nìí so ọlọ́run bá mi ràn lọ́wọ́ ọlọ́run á dẹ̀ fún ní ipò àgbà agbèdéko àgbà owó náà tó nílò láti fi jẹ́ àgbà nínú ẹbí ọlọ́run máa bá mi fún. Christiana Òjó èèyàn dáadáa ni màmá sí mi látìgbà tá a ti débì àti ìṣomi tì náà ibì náà láti pọn mi ẹni títa bá nídìí báyìí ó ní ká sọ fún wọn ó máa ṣe fún wa ọmọ mi sick ó get admission ó lọ serve ó dé ó fẹ́ lọ clear ó fẹ́ lọ gbé mú pépà ẹ̀ á lọ sí àtàmátò ìgbà tá a sí àtàmátò kí mọ́tò pààkì síbi ká tó sọ pé ká sanwó fún dírẹ́fà màmá ti fún dírẹ́fà ní owó tó ṣòwò kékeré so èèyàn dáadáa ní sí wa o kọ́lọ̀ bá wa dà màmá sí fún wa kó pẹ́ láyé o kó jẹun ọmọ so màmá dáadáa ni o kọ́lọ̀ kó pẹ́ láyé kó lè jẹun ọmọ kó tó jọmọ jù báyìí lọ. kán máa ṣe nǹkan tó ń ṣe lọ nǹkan tí bàbá wọn gbé sílẹ̀ táwọn náà gbé kán continue láti máa ṣe and I pray that God will empower them God will give them what it takes to continue to do good to people kán máa ṣoore fáwọn èèyàn kínú àwọn èèyàn máa dùn ibi tí bàbá náà wà kọ́lọ́run dẹ̀lẹ̀ fún wọn kọ́lọ́run gbà wọn sáfẹ́fẹ́ rere àdúrà tí mo ní fún bàbá nìyẹn. ilé Sànmí Olúgbénga wẹ́ ọ̀fọ́lẹ́ mi rí bàbá láti mọ bàbá but mo rí àwọn ọmọ wọn mo dẹ̀ mọ̀ ó jẹ́ kí nígbà ìró èèyàn tán máa jẹ́ even the first born tí mo mọ̀ which is Wálé Ṣítù ó jẹ́ olóòótọ́ èèyàn ó dẹ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé ó ṣe é fọkàn tán so mo rẹ̀ pé for being a first born mo rí pé irú carbon copy bàbá ẹ̀ ló máa jẹ́ but well I will say that it's one of the best thing a son or a children can do to immortalize a father so it's a good thing and I believe God will give them power money and everything to continue this good foundation the best àdúrà ni pé kọ́ lọ́ọ̀ gbé wọn sápẹ́ afẹ́fẹ́ rere then ẹ̀yìn tó dẹ̀ fi ilẹ̀ kọ́ ló máa yẹ kó báyìí gbogbo àwọn ọmọ tó ti ṣe oríire kọ́ lọ́ọ̀ yẹ kó lè máa grow and grow more so that á lè máa ṣèrántí wọn continuously.
Orúkọ mi ni Babatunde Jinadu. Ọmọ Jinadu ni mí ní Sàlẹ̀kù. So ọ̀rẹ́ Shitu family ni mí. Mo ti sọ tẹ́lẹ̀ náà ní pé bàbá nǹkan mo mọ̀ ń pa bàbá ní pé bàbá dáadáa ni wọ́n, mo ti mọ̀ wọ́n ó ti pẹ́. So ọ̀dẹ̀ ń gba bàbá jẹ́ bàbá tí ò ń gbàgbàkúgbà. Ọ̀pọ̀lọpọ̀ ara ọmọ lèèyàn máa ti mọ̀ bí bàbá bá yẹ rí, because tó bá ń sọ pa discipline àwọn ọmọ ní discipline and they are okay. So bàbá dáadáa ni wọ́n, Ọlọ́run bá mi fọ̀rún kẹ́ wọn, gbogbo nǹkan tó fi sílẹ̀ kò ní bàjẹ́. Bí nǹkan mo sọ is a very good thing, torí tókù bá ti kú nǹkan tá a lè ṣe fóòkù ní rántí, ó dẹ̀ da ká máa rántí èèyàn títí dáadáa. Irú eléyìí tó fẹ́ ṣe ń sìn dáadáa ni. Ìdí kò sí ẹni tí foundation yìí tó máa jẹ orí ọ̀fẹ́ tí kò ní máa dúpẹ́, tí ò ní máa ṣàdúrà fún bàbá níbikíbi tó bá wà. So it's a good thing. One, fún orúkọ bàbá kó lè máa lọ síwájú. Ẹ̀ǹkejì, kí integrity, pedigree, legacy tí bàbá ti filẹ̀ kó tún lè máa lọ síwájú. Then kí àwọn èèyàn náà kó lè máa wà àwòkọ́ṣe látara arú nǹkan bẹ́ẹ̀ yẹn. So it's a very good program. It's a laudable one. I'm so happy. Though me, I'm not surprised, because Shitu family are well learned and they know what to do at the right time. So it's a good thing to come by. So I'm so happy for the program. It's a good one. Ẹnu ọpẹ́ wa ò ní kan. A ti ṣàdúrà lóríṣiríṣi. Bọ̀ nǹkan tí wọ́n máa gbàdúrà fún bàbá ni pé iwájú tó dojúkọ kọ́lọ́n fi dẹ̀ wọ́n jù báyìí lọ. A mọ̀ pé paradíṣe ló wà but ìkẹ́ Ọlọ́run kó tún wà pẹ̀lú wọn. Gbogbo nǹkan tó dẹ̀ fílẹ̀ náà kò ní bàjẹ́. Kọ́ máa gbàdúrà kéṣù máa wọnú àwọn ọmọ, because èṣù ló ń da nǹkan rú. Téṣù bá da nǹkan rú sí ẹbí ò ní tó papọ̀ mọ́, èdè ò ní yéra wọn mọ́. But tí ẹbí bá ti wà papọ̀ kò ní sí problem, téṣù ò wà rìn wọn. Then màmá náà kọ́lọ̀ ń jẹ́ kó kó wọn jẹ̀pẹ́. Màmá náà ti pẹ́ fún wa, wọ́n tún máa pẹ́ fún wa jù báyìí lọ. Wọ́n jẹ́ ìbẹ̀rẹ̀ orí ọmọ jíjẹ ni, wọ́n á tún jẹ́ jù báyìí lọ lágbára Ọlọ́run. So àdúrà mi nìyẹn. Gbogbo àwa náà tá a dẹ̀ ń bá wọn yọ̀, tá à ń bá wọn dunnú, ikú ò ní pa kankan nu wa, ìwọ náà ikú ò ní pa ẹ́. So gbogbo wa a máa jọ lájọṣepẹ́. Ọlọ́run á gbàdúrà wa, ọdún tó ń bọ̀ àtúnjọ máa ṣe ní lágbára Ọlọ́run. So thank you so much. Orúkọ mi ni Yẹmisí Anita Razak. Family Shitu àtijọ́ wa láti kékeré, wọ́n jọ bí wa ládùúgbò kan náà ni. So we grew up together in Kirikiri town. Àti dáàdi wọn àti mọ́mì wọn àti gbogbo àwọn ẹ̀gbọ́n látòrí àwọn bọ̀dá Adé. So we all grew up in the same community. It's a very laudable one. It's a very good one. Family yẹn kó tó di pọ́n ti ronú foundation, wọ́n ti ń ran àwọn èèyàn lọ́wọ́. Àtọkùnrin àti obìnrin, even àwọn èèyàn tó wà okay, kì í ṣe pé ẹni tó tálíkà nìkan. They do things with love. They share freely with love. Mọ́mì wọn gbà táwa kéré, àwọn ló ń tó ń jẹ́ secondary school wa.
ìyá Adé máa tọ́jú oúnjẹ fún mi lọ́tọ̀ ní oúnjẹ tó ń fún tíṣà jẹ ló máa fún mi ó máa pè mí ní Yẹ́misí oúnjẹ rẹ̀ mo ti fẹ́ tọ́jú ẹ̀ so they were brought up with so much love so kò yàyàn lẹ́nu pé àwọn ọmọ yẹn wá ronú sí pé ó yẹ káwọn ṣerú nǹkan báyìí so oore tó ti ń ṣe ni àìmọ̀ èèyàn tí Fatai ti ra máṣíìnì ìránṣọ fún àìmọ̀ èèyàn tèmi máa pè é mo réèyàn kan lórí social media ó ní freezer àjọ máa dáwọ́ máa ṣe so it's a very good thing it's a laudable thing nǹkan tó ti ń ṣe ni ọkọ̀ tún fẹ́ kó tún tẹ̀síwájú kó tún wà kó hàn sáwọn èèyàn káwọn èèyàn tún benefit sí òun lèmi rí pé wọ́n dá foundation yìí lẹ̀ fún. bàbá wọn Mr. Shitu àwọn ọ̀gá wọ́dà ni wọ́n kọ́lọ́n foríjì wọn kọ́lọ́n pàṣẹ wọn rẹ́ we pray so continue to rest in peace èèyàn ò lè ṣe dáadáa tó báyìí kó má lérè so èrè wọn ní Aljannah Firdaus báwọn Muslim ṣe máa ń sọ may so continue to find peace with the Lord and àwọn mọ́mì wọn náà tó wà láyé kọ́lọ́n túbọ̀ dá wọn sí fún wa àwọn ọmọ yẹn náà kọ́lọ́n máa yẹ kankan jukú ara ọmọ làwa náà kì í ṣe ọmọ tíyàn bí nìkan lọ́mọ ẹ̀ so kọ́lọ́n dá wa sí kagbẹ̀yìn màmá sí dáadáa káwọn náà dàgbàdàgbà ṣùgbọ́n àwa ní kagbẹ̀yìn wọn lágbára Ọlọ́run. orúkọ mi ni Labiola Yeri ara church ni wa o ICOC èmi àti Shitu ọkùnrin church kan náà lájọ ń lọ kí grandma náà tó di member so she's also a Sarah group ní church wa mi ò pàdé grandpa bọ́ wọ́n ròyìn grandpa fún mi wọ́n ní ká ní grandpa wà ń bíbá ẹni ó ní àwọn nǹkan tá à ní ṣe níṣojú wọn pé he's a very disciplined person which is good to be honest this is one thing that kí ọmọ máa rántí ilé ìgbà tí mo gbọ́ foundation everybody ló máa ń ṣe foundation but ìgbà tó wà lórúkọ bàbá ẹ̀ tó tún wá sọ ń pa TV channel I'm like yes àsìkò ti tó which is good kí Ọlọ́run máa ran àwọn Shitu lọ́wọ́ kí màmá pẹ́ fún wa kọ́rẹ́ àwọn ọmọ wa dẹ̀ kí àwọn èèyàn tó wà ní ilé ìbò ní Amẹ́ríkà ní Canada kọ́ máa rí iṣẹ́ tí àwọn Shitu fẹ́ ṣe lórí channel yìí kọ́ dẹ̀ subscribe fún channel yìí o ìyẹn ni kókó. Bàbá mi mọ̀ o, bàbá mi mọ̀ bàbá òde. Orí mi mọ̀ bàdé àdéhùn tí mo ṣe. Ẹ̀dá mi mọ̀ bàdé ọ̀rọ̀ tí mo sọ. Orí mi mọ̀ bàdé àdéhùn tí mo ṣe. Ẹ̀dá mi mọ̀ bàdé ọ̀rọ̀ tí mo sọ. orúkọ mi ni Adeniyi Shitu èmi ni àbígbẹ̀yìn Olújẹ́bẹ̀ Muskini Shitu èmi ni last born but not the least so mo dúpẹ́ fọ́lọ́run fún ọjọ́ ìní to God be the glory to God be honoured Olúwa ó ṣé Olúwa ó ṣé mo dẹ̀ dúpẹ́ fún legacy tí popsi mi filẹ̀ torí Ọlọ́run torí àwọn náà la ṣe ń ṣe orúkọ kan báyìí à ń celebrate legacy tó filẹ̀ fún wa it will forever be in our hearts. We are immortalizing our daddy for all he has done, for the legacy that he has set. Fún gbogbo nǹkan tó ti filẹ̀ fáwa, òun làwọn ọmọ wa ṣe kiri la imbibe. Ìbẹ̀rù Ọlọ́run tó fi sí wa nú, ìbẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù ẹ̀mí ní discipline, integrity, tọ́lọ́run ṣe kíni, tó fi sí wa nú, òun náà la fi ń live by. Dáàdì mi ò kọ́lé, ọmọ wọn ṣe kíni, wọ́n lé owó tó fi kọ́ wọ́n fi rán wa lọ sí school. Because of value education, àwọn náà wà lè lé èsìn, ẹ̀ wọlé tọ́lọ́run wá kọ́ fún wa.
lẹ́yìn pé àwọn afẹ́wọ́ kan wọ́n sí ọlọ́run ló ń ṣe so mo kàn fẹ́ fi opportunity appreciate ọlọ́run àti dáàdì wa fún legacy tó filẹ̀ fún wa lórí ẹ̀ náà wá ọ̀rọ̀ mi gbọ́ pé olúwa ó ṣe.